Africa Content TV. Gini gangan. Ẹgbẹ́ àlọ́ kọ́lá bí fi dàbí ni ìfà. Ẹ ti bàbá gébúlẹ̀ a ti parí ẹ̀ kò sí jà mọ́. Irọ́ a ti parí ẹ̀ kò sí jà mọ́ a ti parí ìjà kò sí jà mọ́. Osuli o. Láago mélòó. Láago mélòó. Wọ́n tún fi bàrà mọ́ sí fún. Ìbàdàn generally òbọ̀mọjẹ́ nìyẹn. Ó gbọ́ mọ́ ìkíra mi ọmọ oníkẹ́kẹ́ àṣà pèlè. Pèlè lílé. Èmi náà ṣòwò èdè bí ẹni ṣòwò kò kú bàbá sí ìyá òkú orí. Ṣọ̀bọ̀ ló yọ kí ẹnu bí olúkòdó bàbá ìfarí. Ṣọ̀bọ̀ gbọ́ láṣọ̀bọ̀ gbàdé òní òrè jẹ́sùn òrè jẹ́wó. Ọmọ oníkẹ́kẹ́ àṣà pèlè bá sòdì ìyàwó Ayétúndé. Tó bá kọlà tó mú akẹ́kẹ́ náà wá tó gbé. Àgbélé ọtí pàtó jẹ́ ní ọgbẹ́lẹ̀ fún. Bàbá tó bàbá mi wọ́n ti sá ní ẹ̀. Káyà. Tí mo ní ọgbẹ́ Nǹkan máa fi ń dáyàn mọ̀ náà ní wọ́n máa fi ń dáyàn in the olden days. Wọ́n fi ń identify yẹn. Thank you. Really? Time? Okay. I need time. Ẹlẹ́gbẹ́ ọmọ nìyẹn. Nígbà tí mo kéré, mo láwọn sọ́ọ̀tì wọn ni wọ́n lè jẹ mọ́, wọ́n lè gbé mọ́ sí ìdílé oúnjẹ. Bí ṣe a máa jẹ ẹyin tó bá pẹ́ àbí ká ṣàwó. A máa mẹ́yìn, a máa fi sáà rí búrẹ́dì, a máa jẹ. Àbá tó wá pọ̀ tàbá tó pé àwọn kékeré máa dájọ́ máa lọ́ra sáàdì, alágbó àrídá sáàdì pé káwọn àrídá tó kọ́kọ́ máa lọ́jọ́ ọmọ ìṣẹ̀lẹ̀ tó wà sí. Àmàlọ́wọ́ àwọn ẹ̀kọ́
ẹ̀yin ti Glasgow ẹ ṣáà ti rí Glasgow tonight. ọ̀nà bẹ́ẹ̀ confam. mi ò gbọ́.